أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. Ọ̀gá oore tí Ọlọ́run máa ń ṣe fún yàn, òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí. Àwa ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run. Ọba tó ti fi ọ̀nà mọ̀ wá báyìí, àdánwò tí máa ń bá yàn téèyàn fi lóhun ò ṣe mọ́, Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o. Àmín. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa ń lé pátá, Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́yìn náà o. Àmín. Wọlá àdọ́kà oṣù rẹ̀, wọlá gbọ́dọ̀ la ilaha illallah. À ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ìlànà tó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. Owó àtọmọ ò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man ata Allaha biqalbin salim. Àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékiọlá pẹ̀lú ọkàn tọ́lá kò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifak. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run gbogbo ọjọ́ tá a bá pàdé ìwọ Ọlọ́run sí lọ́jọ́ tí ó lóore jù fún wa. Àmín. Wọlá àjọ kan oṣù rẹ, wọlá gbólóhùn la ilaha illallah. Àmín. Eléyìí ni ètò wa tí ọmọ ń wáyé níjọ́ Àlárúbá báyìí ní ìkànnì Amútajérò 92.5 FM. Kọ́lọ́n balẹ̀kọ́lá gbogbo tí a bá ń sọ ń bẹ̀ náà kọ́lọ́n kó jẹ́ kó ṣe wá láǹfààní. Àmín. Àwa tí à ń gbọ́ Ọlọ́run kó jẹ́ kó ṣe wá láǹfààní. Àmín. Àwa tí à ń sọ náà Ọlọ́run kó jẹ́ kó ṣe wá láǹfààní. Àmín. Gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátá àtàwọn tí ń wò wá káàkiri àgbáńláyé, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n dàrú o. Àmín. Jẹ́ ká bá níbi tó gbélére o. Gbogbo àwọn tọ́lọ́ ń lò ń sábà bí nǹkan yìí, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú o. Àmín. Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn o. Àmín. La hawla wala quwwata illa billahi al-azim. Gẹ́gẹ́ bá a ti ń ṣàlàyé bọ̀ lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ àti orígun tí ó pín sí, a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìnígbàgbọ́ nínú Ọlọ́run, nínú àwọn màláíkà, nínú àwọn ìwé tọ́lọ́run ọba àlékiọlá tó fi ránṣẹ́ àti àwọn òjíṣẹ́. Èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀, ibi orí òjíṣẹ́ la ti dúró lé lórí tá à ń sọ fún ayé pé àwọn òjíṣẹ́ Ọlọ́run sọ fún ayé pé gbogbo àwọn òjíṣẹ́ tó ń rán wa ọkùnrin ni wọ́n o. Ọlọ́run ò gbéṣẹ́ rán obìnrin kó wá jẹ́ òjíṣẹ́ rẹ̀. Ìmọ̀ péré èèyàn ni prófẹ́tì gan. Lẹ́yìn ìgbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti jáde láyé, èèwọ̀ lélẹ́yìí o, torí pé ànábì wa sallallahu alayhi wa sallam òun ni ìgbẹ̀yìn àwọn ànábì. Kò sí ànábì mímọ́ lẹ́yìn rẹ̀. Gbogbo ẹni tó bá tó gbà ipe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun kọ́ ni ìgbẹ̀yìn àwọn ànábì, pójíṣẹ́ mi tó ń bẹ lẹ́yìn rẹ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù ti wà o, wa huwa káfírun, kèfèrí nírú ẹni bẹ́ẹ̀, torí pé Ọlọ́run ti sọ nínú alukur'an ipe ànábì wa sallallahu alayhi wa sallam Ọlọ́run ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin. Ọlọ́run ní ànábì èsì bàbá ẹnì kankan yín o, òjíṣẹ́ Ọlọ́run ló jẹ́, òun ló sì wà kẹ́yìn àwọn òjíṣẹ́. Nígbà tó wá jẹ́ pànàbí nìkan àwọn òjíṣẹ́, alẹ́ ni a kò lè pẹ̀rẹ̀ lójíṣẹ́ mọ́, ká tó wá sọ pé tó wá róbìn tó wá sọ pé kí ni o, òun tó jẹ́ òjíṣẹ́ pé prophetess ló. Eléyìí ọ̀ràn nílá lélẹ́yìí nínú ẹ̀sìn. Èèwọ̀ ni èèyàn àtúgbọ́dọ̀ rí òjíṣẹ́ tàbí kéèyàn ó pèrè ẹ̀ ní pé rọ̀súlù kínní kan. Àbáwọn tí ẹ máa ń dá
oríṣiríṣi àwọn àṣà yìí tàbí tí wọ́n máa ń fi fúnra wọn ní táìtù pé rọ̀ṣúlù kìíní kan rọ̀ṣúlù kìíní kan ọ̀ràn ni wọ́n ń dá sọ́nà ara wọn o má pe ẹnìkankan ní rọ̀ṣúlù mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkankan èso jìṣẹ́ o lẹ́yìn tó wá kàn o náà ni pé ká bọ́ síbi kí ni o al-iman bil-yawmil akhir ìgbà ìjọ ọ̀gbẹ́dẹ alikiyama gbọ́ jàmáà lẹ́yìn kéèyàn onígbàgbọ́ nú Ọlọ́run kò sí orígun ìgbàgbọ́ tó tún lágbára tó ìjọ ọ̀gbẹ́dẹ alikiyama ọmọ lágbára toríjọ́ tí gbangba ọ̀dẹ̀kùn tí kedere tí yọ ọbẹ̀ wò òun níjọ́ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa kọ́ká nígbàgbọ́ nípajọ́ ọ̀gbẹ́dẹ alikiyama tó jẹ́ wípé ọ̀ràn yẹn ni ẹni tí ó bá ti nígbàgbọ́ ń bẹ kìí ṣe mùsùlùmí o tí ó bá gbà wípé ìjọ kan ń bẹ téèyàn ó dúró rojọ́ wájú Ọlọ́run ìjọ yìí tí Umar ibn al-Khattab tí bá ń ka suratul mutaffifin nínú al-Qur'an al-Karim tó bá débi yawma yaqumu an-nasu li rabbil alamin ọjọ́ tí gbogbo ẹ̀dá ó dúró níwájú Ọlọ́run tí Umaru bá débẹ̀ Umaru ó bẹ̀rẹ̀ sí ní máa sọkún lọ́pọ̀lọpọ̀ ọgbà kèé lè kà á lọ mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ tá a dùn wájú Ọlọ́run bó o láàṣì dúró wájú Ọlọ́run jọ náà ọwọ́ náà àdìsí ìyàwó Aisha radiyallahu anha ànábì ni wọ́n gbẹ́ ní kọ̀ọ̀kan yín dìde hufatan urata gorola buhuma hufatan wọ́n gbé yín dìde lẹ́yìn tí ò ní wọ bàtà uratan lẹ́yìn tí ó wà ní òhò ọmọlúàbí gorola lẹ́yìn tí wọn ò ní bá dábẹ́ buhuma lẹ́yìn tí ò ní mú nǹkan kan déwájú Ọlọ́run lówó àbí dúkìá kankan. So ìyàwó Aisha wa ń bi ànábì léèrè yìí pé ar-rijalu wan-nisa yanzuru ba'duhum ila ba'd sátọkùnrin àtobìn náà láwà ní òhò ọmọlúàbí báyìí ṣé kálukú ò ní máa wo ìhòhò ara wọn ànábì ní al-amru ashaddu min an yuhimmahum dhak in tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà ó lágbára kọjá kó jẹ́ pé wọ́n máa rántí pé ọkùnrin làwọn àbòbìn làwọn ọjọ́ yìí ọjọ́ tí ó lágbára ni o kọ́lọ́n balẹ̀ kọ́lá kọjọ́ rọrùn fún wa tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nípa ọjọ́ gbà àlìkìámà yìí kí làwọn nǹkan tá a gbàgbọ́ àlìkìámà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà téèyàn bá ti kú so àgbà inú nǹkan tí a gbàgbọ́ òun náà ni wípé sàárè ìyà sàárè ń bẹ ìkẹ́ ń bẹ nù sàárè nínú nǹkan tá a gbàgbọ́ ni inú nǹkan tá a gbàgbọ́ òun làwọn àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá gbé wa dìde níjọ́ gbé àlìkìámà àwọn àṣẹlẹ̀ oríṣiríṣi ni inú nǹkan tá a gbàgbọ́ òun náà ni kìrìkẹta ń pè ní asirot afárá asirati gẹ́gẹ́ àwọn àbá sí máa ń pè ó ní nǹkan tí ó so papọ̀ mọ́ afárá yìí àgbàgbọ́ bákan náà a nígbàgbọ́ nípa alimizan òṣùwọ̀n tọ́lọ́run ó gbé kalẹ̀ níjọba àlìkàmà tí ó fi wọn iṣẹ́ kálukú wa a nígbàgbọ́ ń bẹ́ẹ̀ bákan náà a nígbàgbọ́ nípa alihisabu wàlìjàsà kí wọ́n ó ṣe ìṣirò iṣẹ́ wa kí wọ́n ó sì ṣe kálukú lẹ́san olóore àbí ẹ̀san ibi tó bá ṣe a nígbàgbọ́ ń bẹ́ẹ̀ bákan náà as-suhuf kálukú tún wá gba ìwé iṣẹ́ ọ̀tọ̀ lòṣùwọ̀n ọ̀tọ̀ níwé iṣẹ́ pé o ní ìwé rẹ ni bákan náà nínú àwọn nǹkan tá a gbàgbọ́ òun náà ni alhaud abata tí ó jẹ́ yí pé ọlọ́run ó ní kánàbí wa sallallahu alaihi wasallam kọ́ máa bu omi fáwọn èèyàn láti bẹ̀ inú rẹ̀ náà ni pé a gbà pé nǹkan kan bẹ tí wọ́n ń pè ní alijannatu iná a sì gbà pé nǹkan kan bẹ tí wọ́n ń pè ní anaru a gbà pé nǹkan kan bẹ tí wọ́n ń pè ní alijanna ọgbà àdẹ́ra a sì gbà pé nǹkan kan bẹ tí wọ́n ń pè ní anaru iná bákan náà nínú tá a gbàgbọ́ mọ́jọ́gbọ́dọ̀ àlìkìámà yìí lára òun náà ni wípé ru'yatullah rírí ọlọ́run ọba àlékiọlá subhanahu wa ta'ala bákan náà nínú nǹkan tá a gbàgbọ́ òun náà ni bọ́lọ́run ọba àlékiọlá ó sì bá àwọn èèyàn àtàlìjẹ̀nù sọ̀rọ̀ níjọ́gbọ́dọ̀ àlìkìámà gbogbo àwọn àṣẹlẹ̀ a gbàgbọ́ kódà nínú nǹkan tá a gbàgbọ́ mọ́jọ́gbọ́dọ̀ àlìkìámà la òun náà ni wípé a gbà wípé káyé yìí tí ó bá parẹ́ àlìkìámà ò lè tó àwọn àṣẹlẹ̀ wo wá ní ọ̀ṣẹlẹ̀ káyé ó tó parẹ́ gbogbo ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam òun ló ṣàlàyé fún wa tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú píparí ayé èyí tó jẹ́ pé a máa rí pé ayé ti kásẹ̀ ńlẹ̀ tán o nínú tá a máa rí pé ayé ti kásẹ̀ ńlẹ̀ tán o ní káwọn èèyàn máa rin òhò kó máa wọṣọ kó jẹ́ pé òhò wọn wà pàtàkì jùlọ ọmọ obìnrin tó jẹ́ pé yóò wọṣọ tẹ́ bá ń bú bí mi sọ̀rọ̀ pé kí ló tọ́mọ yín fi ń múra báyìí ìyálàgbàjà yín náà wò ọmọ ní ń wọ mínísíkẹ̀tì máa yín là yìí ọmọ ní ń sídìí ilẹ̀ yìí ọmọ ní ń síralẹ̀ ọkà ẹ wò ó ti wọ pólì ni ìdáhùn ṣe papọ̀ mọ́ ní tá a béèrè tẹ́tẹ̀ bá wọ pólì wọn ní ọ̀yà wèrè ni kí ló tọ́ máa ń fi ṣe báyìí ká kíní ní ṣe mẹ́sìn ní ṣe ní yunifásitì kan ni ṣé tẹ́wọ̀n bá ń ṣe mẹ́sìn wọ́n ní kọ́ ya dìgbòlugi àwọn ánsà tí ò papọ̀ mọ́ béèrè téèyàn béèrè wọ́n lọ máa ń rí òhò ẹ ló ti ó náà ti wà ní college of education ni so
gbogbo àwọn nǹkan ìpátá ànábì ṣàlàyé rẹ̀ fún wa sallallahu alaihi wasallam. Nínú rẹ̀ náà nípa ànábì Ìsá ń padà bọ̀, torí pé àwọn ọ̀daràn kan ti pọ̀ láyé lónìí tí wọ́n sọ pé ànábì Ìsá ò padà wá mọ́. Gbogbo ẹni tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀ràn ní dáwájú Ọlọ́run o. Àbí gbogbo nǹkan tánàbí sọ ń pa pé káyé ó tó parẹ́ àárí, ẹni tó bá takò ó ti takò al-imanu bil yawmil akhir, pé wọn ò gbàjọ́gbà ìkàmọ́gbọ̀. ẹni bá sì takò pé kò sí ti ń jẹ́ pé al-imanu bil yawmil akhir kágbàjọ́gbà ìkàmọ́ ìgbọ́, irú ẹni bẹ́ẹ̀ ó ti súnmọ́ bèbè kúfúrú kọ́kàn jàbọ́ ọbẹ̀ lókù, ó ti súnmọ́ etí kọ́dí kèfèrí níwájú Ọlọ́run, kọ́kàn jàbọ́ sínú rẹ̀ lókù. Torí pé orígun ìgbàgbọ́ là ń sọ yìí, orígun ìgbàgbọ́ òun là ń sọ. Tábà wá gbé kára ṣàlàyé díẹ̀díẹ̀ títí níbẹ̀, nítorí pé a fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ kádàrá tó bá dijọ́ mẹ́jọ. Torí pé ọ̀rọ̀ kádàrá náà lọ parí rẹ̀, tó yẹ pé ní à ń fi mú àwọn èèyàn lónìí pé tó bá fẹ́ kí kádàrá rẹ kó ṣe báyìí kọ́ ọkọ̀ jù báyìí, ṣé kádàrá lè change àbí ò lè change, gbogbo ẹ̀ lásàlàyé tó bá dijọ́ mẹ́jọ. Náà nípa ọ̀rọ̀ fitnatul qabr, sàárè, ìyà abẹ, àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ mùsùlùmí inú ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní ni pé tí ẹ bá ti lè gbókù sínú sàárè, wọ́n gbé nù sàárè wọn ò gbé nù sàárè o, ìyà ń bẹ nù sàárè, ìkẹ́ ń bẹ ń bẹ, kò dìgbà tí ẹ bá tó gbé èèyàn bẹ́ẹ̀. Àwọn kan láyé lónìí wọ́n ní ò sí ìyà nù sàárè, kò sí kẹ́ nù sàárè. Mùsùlùmí ò gbọ́dọ̀ nígbàgbọ́ eléyìí o. Ọ̀ràn yẹn ni ká nígbàgbọ́ yí pé ìyà ń bẹ fil qabri adhabun wa fil qabri na'imun, ìyà ń bẹ nù sàárè, ìkẹ́ sì ń bẹ nù sàárè. Kílẹ̀ rí wa lórí eléyìí? Ẹ jẹ́ a lọ sínú al-Qur'an al-Karim. Nígbà tó Ọlọ́run sọ̀rọ̀ Fíráúnà, Ọlọ́run ní annaru yu'raduna. Annaru yu'raduna 'alayha guduwan wa 'ashiyya. Ọlọ́run ní sẹ́rí Fíráúnà, iná wọ́n ń fìyà náà jẹ láàárọ̀ àti lásàlẹ̀. Ọlọ́run inú èdè Lárúbáwá la fi ń sọ pé gbogbo ẹni tí ó bàbá adáyẹsìn ọgbẹ́ èdè yé dáadáa ni o. Tí ẹ bá ti dákọ̀ ọ̀bẹ̀rẹ̀ àtòpin, wọ́n ti kó gbogbo tààrin náà mọ́ pé láàárọ̀ lásàlẹ̀ wọ́n ń fìyà jẹ. Ìyàwó Fíráúnà ń jẹ, kò tí ìdàlẹ̀ kìámọ̀ tọ́lọ́run ti ń sọ̀rọ̀ lẹ̀, ọ̀rá lè máa dàrú mélòó pé àbọ̀rọ̀ àlè kìámọ̀ náà lọ́n sọ ní Ọlọ́run wá ní wa yawmal qiyamah. Wa yawma taqumu s-sa'a adkhilu ala fir'auna ashaddal 'adhab. Ọlọ́run wá ní wa yawma taqumu s-sa'a, tó bá dijọ́ tí ayé bá parẹ́ tó dijọ́ ìgbàlẹ̀ kìámọ̀ níjọ́ dájọ́, wọ́n wà Ọlọ́run tó wá náà yẹ mọ́ bá ń fi ìyà jẹ Fíráúnà. Sẹ́yìn pé yà ti di méjì, a jẹ́ pé yà àtàkọ́kọ́ inú sàárè ni, wọn ò sì sí Fíráúnà o. Sẹ́yìn kó kú rẹ̀ ń bẹ ní Mísírọ̀ tó ń ti bẹ́ẹ̀ ó sì ń jìyà sàárè. Ó fi hàn pé bí èèyàn bá ní wọ́n lọ hẹ̀ bá mọ̀ òun, ìyẹn ò ní ọmọ jìyà sàárè. Ọlọ́run ọba àlékeọlá ọ̀rọ̀ rẹ̀ ọkọjá ń téèyàn ọmọ fi ọgbọ́n rò pé bó ló ṣe lè wá rọrùn láìláì. Ẹ dákun, ọ̀rọ̀ là ń sọ jáde lẹ́nu ẹ̀, ṣé tí wọ́n bá pààyàn kalẹ̀ tí wọ́n sọ operation fún, ṣé wọ́n lè mú bìkan tí wọ́n sọ ọ̀rọ̀ sí? Gbogbo èdè tá a gbọ́, béèyàn ṣe ń gbọ́ Yorùbá tó gbọ́ èdè Lárúbáwá tó gbọ́dé òyìnbó, bó bá fẹ́ máa ti àwọn èdè ń bọnú ara wọn, kò ní ṣẹ̀ṣẹ̀ dúró tí ó wà sọ pé ẹ jẹ́ n kọ́kọ́ pọ́ọ̀sì náà kí n yọ dísìkì ti èbó kù ń bẹ̀ kí n wá fi gbogbo ẹ̀ kẹ́ ń wá náà ni, ìkẹ́ ń wá náà ni. Níbo lọ́wọ́ àánú ara Ọlọ́run nìkan lọ́mọ̀. Ọba tó ṣe èmi eléyìí, tá a bá wá sọ èèmọ̀ míì tí láàká èèyàn ò bá lè gbé, gbà pé yóò ṣẹlẹ̀ o, mọ́ fi làákà rẹ mọ́ fi jọ́ọ̀jì ntọ́lọ́run ọba àlékiọlá tó bá sọ. Ìyà sàárè nù Ọlọ́run fi rinlẹ̀ nínú Al-Qur'an Karim pé ìyà sàárè ṣe kí ni o ń bẹ. Náà tó bá wá rí báwọn, ìkẹ́ sàárè náà sì wà. Tí ìyà bá ti wà, ìkẹ́ gbọ́dọ̀ wà. Man mata qad qamat qiyamatuhu, gbogbo ẹnikẹ́ni tó bá yẹ lè kú, àlìkìyámà tiẹ̀ ti tó. Kò sí ti ń jàkúdà àyà, kò sí ti ń jẹ́ pé wọ́n rẹ́ nìkan bì kan yóò mọ̀ wà náà tí yóò mọ̀ gbọ́ báyìí pé ẹnu àwọn àfa ìdùn. Bàbá alágbájá tó kúndò ní táwọn rí lẹ́kọ̀ọ́ ńkọ́, tọ́jà yìí pé ìgbà táwọn rí báyìí àwọn ń pariwo orí àwọn wá dìde gan-an làwọn ń ṣe dáàdì dáàdì ní ọ̀daràn ló mọ̀ ẹ̀ ńgbà tí èso náà lẹ̀ ń pè náà ní òjò ọ̀dá yín lóhùn. Gbogbo eléyàn irọ́ pátápátá gbáà ni. Àlìjẹ̀nù ní ń ṣiṣẹ́, gbogbo ẹ̀ ní Islam ti là kalẹ̀ fún wa. Ẹni nǹkan lórí mọ́, ó rí pé ńgbà tí wọn náà sọ pé orí olórí rẹ̀ dìde, sígbà tó rí láyé tẹ́lẹ̀ orí rẹ̀ dìde. So ìnígbàgbọ́ wípé àkúdá àyà wà, ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń takojọ́ ìgbéra àlìkìyámà, èèyàn wáyé lẹ́ẹ̀mejì. Ẹlòmíì inú àṣìṣọ ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé bóun bá tiẹ̀ fẹ́ táyé wá kọ́lọ́ wọn dàn ní kòlẹ̀, bóun bá fẹ́ sí kinní kan ó wulẹ̀ táyé wá ẹ̀ẹ̀kan tí wọ́n wà náà nì, kò sí nǹkan kan pé òun tóbi kankan wá ṣe dáadáa ni. Tọ́ ọba ilé pajúdé báyìí kò sí second time, kò sí second time o, èèyàn kú báyìí
ń lọ bọ́nú kẹ́ tó bá jẹ́ ní ìkẹ́ ń lọ bọ́nú yà tó bá jẹ́ ní ìyà ọlọ́mọ sì wálé ní ìyà o béèyàn bá ṣe lo ayé rẹ̀ tó bá máa dàrú kọ́ máa dàrú so ńjọ́ kan ní ó pajúdé ńjọ́ kan náà ní ó bọ́nú sàárè ìyà sàárè ń bẹ ìkẹ́ sàárè ń bẹ kílẹ̀ rí wa nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jama'a marra nabi sallallahu bi qaburain ànábì gbẹ̀gbẹ̀ sàárè méjì kan kọjá ńjọ́ kan ànábì wa ní innahuma la yu'adhaban wa ma yu'adhabani fi kabirin ànábì ní sẹ́ra méjì tí wọ́n nù sàárè méjèèjì yìí wọ́n ń fìyà jẹ wọ́n lọ o nínú sàárè ṣùgbọ́n wọn ò fìyà jẹ wọ́n síbi ẹ̀ṣẹ̀ kan tó tóbi lójú tiwọn nínú ìtumọ̀nù wa ma yu'adhabani fi kabirin àtúlẹ̀tù sí pé ìyà tí ẹ sì fi ń jẹ wọ́n kì í ṣe ẹ̀ṣẹ̀ ńlá o lójú táwọn ẹni ní etí ṣẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ Ọlọ́run so kì í ṣe nǹkan tó tóbi náà ń jìyà lé lórí o ànábì wa ní sẹ́ẹ̀rì kan nù wọn fakana yamshi bin namima òfófó ni máa ń ṣe káàkiri o àṣẹnù nǹkan tí ó fàyà sàárè fún yàn ó mọ̀ lòfófó bákan náà ànábì wa ní ẹlẹ́ẹ̀kejì la yastatiru mina libaul so kèébìkítà láti tọ̀ ìtumọ̀ kanu la yastatiru mina libaul ke irú ẹni bẹ́ẹ̀ kì í farabalẹ̀ tó bá fẹ́ tọ̀ kọ́ mọ́bi kan láyé tí í tọ̀ kì í sì tó ń farabalẹ̀ tọ̀ kẹ́nìkan máa ní à ṣètòrí ìyá ṣètòrí ìtọ̀ lèyìn ó fi wá jìyà èyàn lè jìyà nítorí tọ̀ o ìlànà bí n sọ fún wa yìí o sallallahu alaihi wasallam àfi gbogbo wa pátá ẹlòmíì tó bá wà nù ọjà ẹ jẹ́ ká kíyè sára kọ́sọ́mà nílẹ̀gbẹ̀ẹ́ rẹ o yọ bọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ń tọ̀ lọ́nu ẹlòmíì inú àwọn ọlọ́kọ̀ ọ́pàkì ọkọ̀ báyìí òun náà lọ́dẹ́ ròdò yóò sì tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ibi tí èrò wà níbi ẹ̀gbẹ́ gíláàsì ń tú sòkòtò nu kẹfẹ́ bínú wọn fẹ́ tọ̀ ní o ń tú nǹkan lẹ̀ lọ́n tiẹ̀ nu yàá tí wọ́n mọ̀ yàá kí ló dé gbogbo irú àwọn nǹkan báyìí ìwà ìlójútì ni ìtìjú sí ni nínú gbàgbọ́ lọ́wà so anabi sallallahu alaihi wasallam ó ní sẹ́ erélé ntí máa ń senu eléyìí ntí máa ń senu nínú àdìsí mi anabi ní tanazzahu minal baul tẹ́ ẹ bá fẹ́ tọ̀ ẹ máa farabalẹ̀ tọ̀ dáadáa o fa inna amata adhabili kọbiri minihu torí pé ìyà tí ó kárí ilé tí ó kárí oko tí ẹ bá jí òkú dìde nínú sàárè pé kí ó tó fi ń jìyà ànábì ní tí ó fẹ́ jẹ́ bí 95% ń bẹ látara àtọ̀ ni ó ti wá ìdíwáánù tó fi jẹ́ wípé èèmọ̀ lọ́lọ́run ọba àlekè ọlá in ló fi ọ̀rọ̀ àlekè àmọ̀ ṣe tí ò fi jẹ́ kọ́ hàn sẹ́nì kankan ànábì ní láwọ́lá allah tàtàdà àfànà tí ì bá ṣe wípé ẹ̀ẹ́nì fẹ́ máa sinra yín mọ́ ìyìnbá yín bẹ́lọ̀ kọ́lọ́hún ó sì jẹ́ kẹ́ ẹ máa mọ tí ń ṣẹlẹ̀ sókùn nù sàárè nínú àdìsí àbí kọ̀tàdà ànábì ní tí a ti gbókù sínú sàárè báyìí wọ́n dẹ́mi padà sí la tí wọ́n bá dẹ́mi padà sí la tán yóò mọ gbọ́ gbogbo bàtà pàlàpolo àwọn tí wọ́n wá sin táwọn ti padà sábẹ́ tẹ́ǹtì tí ẹ ti lọ ń jà sáká tí ẹ ti ń jà sówó ẹ́ńfílọ́pù tí ẹ ti ń sọ pé ẹ̀ńkúlẹ̀ alámẹ́ta kíníkà bàbá wa ṣe gbogbo mọ̀lẹ́kà tí ó wà béèrè kójú rẹ̀ ọ̀fọ́ dànù kíníkà gbogbo àwọn nǹkan wọ́nranwọ̀nran tó tí wọ́n ti lọ máa sọ wọ́nranwọ̀nran tiwọn òun gbọ́n tẹ́ ń sọ wọ́n dẹ̀mí padà sí la anabi sallallahu alaihi wasallam ó ní ọmọ gbọ́rọ̀ bàtà wọn kò sì ní lè ṣe kí ni o kò ní lè sọ̀rọ̀ kankan mọ́ anabi wa ní ihun tí wọ́n ń ṣẹlẹ̀ sókùn nù sàárè gbogbo ntọ́lọ̀ ń dá pátá ní ọmọ gbọ́ tí bá ń jìyà ni àbí ẹ̀ bá ń kẹ́ ni illal insu wal jin àyàfẹ́ èèyàn àtàlìjẹnu nìkan anabi wa ní tá a bá ilé gbọ́ làṣọ ìkọta wọ́n gan pa síbi tí wọ́n wà ní etí wa bó ṣe tóbi tóun tọ́ba ẹ gbọ́ ànábì lẹ́yìn ọ̀gàn pa abẹ ni èèrà ó sì gbọ́ kò ní í gan adìẹ ọgbọ́ kò ní í gan ẹ wo iye èèrà tí wọ́n yọ létí ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n ọlọ́run ọba àlékè ọlá fi ṣe ààbò fún wa kó tún lè bá a jẹ́ ìṣọ́ nítorí pé tí wọ́n bá gbódìdí ìmáàmù míì sínú sàárè tó wá jẹ́ wípé ọlọ́run wá fi hàn wá pé wọ́n ń lù lọ́nu sàárè tẹ́ni sì jẹni dáadáa tó jẹ́ pé ọha odidi alukurani ọmọ kí ó ọmọ gbogbo ẹ̀ afálùsù náà ni kèé tẹyẹrin kèé wọṣẹ́ kò ṣe bídíà kò ṣe mólúdì kò ṣe kẹkẹ gbogbo kò máa tẹsán fúnlẹ̀ gbogbo àwọn nǹkan ẹni ò ṣe tó sì dọdá ni wọ́n ń fi ìyà jẹnu sàárè ẹlòmíì ó wò pé ẹ wò òun ò kírun mọ́ òun ò gbà àwẹ̀ mọ́ kékeré ló dé tí wọ́n bá fi lè na ìmọ̀ọ́mù àwọn báwọn kí á ní tó òun á jẹ kó wọn bẹ́ẹ̀ kan mọ̀ kó wọn mọ̀ láyé lọ bóyá ń tọ́ lọ́n sí kádàrá lẹ̀ ni wípé ìmáàmù yẹn níbi kan tọ́ra kù sí tó jẹ́ pé ọ̀wọ́ ọ̀sẹ̀ kan ní ẹ̀kẹ́fẹ́ fi fìyà jẹ kọ́ ọmọ gbádùn lọ. so eléyìí jẹ́ kó yí wa pé ìyà sàárè ẹni tó bá ní òsì ìyà sàárè á wà á sọ fún pé ẹ sọ fún pé kò mọ̀rún kíni tó bá mọ̀rún kí yọ ọmọ yìí pé nínú pé èèyàn mọ̀rún kíni pé ànábì ní ká máa tọrọ rẹ̀ lórí ìrun tá a bá fẹ́ ṣe àtàyà nígbà tá a bá ń sọ fún ọlọ́run níbi àtàyà nígbà tá a parí àtàyà wa tá a sàràtú fún ànàbì tán kí la máa ń sọ á sọ yìí pé Allahumma inni a'udhu bika
min adhabi jahannam wa min adhabi al-qabr ìwọ Ọlọ́run mo ń fi ọ́ wá sọ kúrò níbi ìyà jahannama àti ìyà sàárè ó fi hàn pé ẹni tó ní òsì ìyà sàárè kò wulẹ̀ màtàyà sí ni so eléyìí wà nínú nǹkan tí Islam pé wà lákìíyèsí rẹ̀ wípé a gbàgbọ́ ni o tá a fi mọ̀ pé jọ́gba àlìkíámà kékeré òun ni sàárè o ẹni tọ́lọ́run bá là kúrò níbi ìyà sàárè fama ba'dahu aisar in tó tún ṣẹ́kù lẹ́yìn rẹ̀ yóò rọrùn fún ni kí wá nínú àwọn nǹkan tó lè làyàn kó ń bi ìyà sàárè àkọ́kọ́ ń bẹ òun náà ni ìnígbàgbọ́ nú Ọlọ́run tòótọ́ ká má mọ̀rogún pẹ̀lú rẹ̀ ká má ṣẹbọ ká má sóògùn ká má sìn gbẹ́rẹ́ arọ́bí kìnnì kan gbogbo àwọn nǹkan burúkú ìyẹ̀yọ́nú ayé ògùn tajà ẹ̀yin ìyá wa ń gbági ẹ̀yin ìyá wa lálẹ́sìn lọ́yẹ́ ẹ̀yin ìyá wa lógún pa Ọlọ́run ọba àlékè ọlálọ́ba tí ń bá yẹn tajà àwọn èèyàn ti lọ́nú ayé àwọn èèyàn wáyé wọ́n doríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan nítorí owó ìná tí wọ́n bá wú ṣọ́ọ̀bù ẹlòmíín tí wọ́n rí mọ̀ bẹ́ẹ̀ sáà ní ikú ńjọ́ kan náà ni gbogbo eléyìí ọ̀fà kò dá nǹkankan fún wa ìwọ náà lọ wàdánwò tí ń bẹ́nu gbèsè ayé rẹ̀ tó ń tí gbogbo ń tó rí mọ́lẹ̀ so Ọlọ́run ọba àlékè ọlá lọ́ba tí máa arísìkí ọ̀dọ̀ Ọlọ́run lárísìkí tó dáa tẹ́sù bá gbé arísìkí wá fún ọ yóò báyé ẹ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ náà ni ẹ jẹ́ ká gbára lọ́lọ́run téèyàn bá fẹ́ là kó ń bi ìyà sàárè ó nígbàgbọ́ nú Ọlọ́run tó yanrantí ni o àtàwíìdù ò nìyẹn o ìmọ̀ Ọlọ́run lọ́kan ṣoṣo bákan náà kéèyàn ó máa ka Suratul Mulk kó tó sùn inú nǹkan tí ó láyàn kó ń bi ìyà sàárè ni bákan náà kéèyàn ó máa tọrọ rẹ̀ lórí ìrun níbi àtàyà àti kẹ́yìn Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min fitnati masihi dajjal ìtànàbí ní ká máa sọnù ẹ jẹ́ káwọn ìmáàmù wa tí wọ́n bá mọ̀ mọ́sálásí kí wọ́n kọ́ wa ká béèrè pé ẹgbọ́n wọn ní àdúrà báyìí ká máa sí lórí ìrun ká fi máa fọlọ́run wá sọ kó ń bi ìyà sàárè ó ṣe pàtàkì ó bákan náà nínú nǹkan tó tún lè làyàn kúrò níbi ìyà sàárè òun náà ni kéèyàn ọ̀pọ̀ lẹ́yìn tí yóò mọ̀ ṣe sọ́dákọ̀ síwájú Ọlọ́run tí ò ní mórogún kọ̀ mọ́ ni o kì í sáwọn sọ́dákọ̀ tí wọ́n ti bọ́ ọlọ́mọ sàárà tí wọ́n ti bọ́ ọlọ́mọ ẹbọ ipe ẹ̀mọ́ wọ̀rí sẹ́ni tí ń ṣe yìí ẹ sáàfowó rárá kẹ́ wá lọ fún kinní tàbí ẹni tó bá tẹ́ ẹ bá rí tó bá ti tọrọ nǹkan owó tẹ́ ẹ bá rí pọ́ lágbára jù lápò yín ni kẹ́ ẹ fún gbogbo eléyìí kó dín irọ́ ni tàbí kẹ́ ẹ sẹ́rí àdúrà tá a bá yín ṣe yìí tó àwa nídìí kẹ́ ẹ lọ pẹran tẹ́ ẹ bá ti pẹran báyìí ẹ̀jẹ̀ yín ọmọ gbẹ ni o so gbogbo àwọn eléyìí sàárà ro eléyìí kọ́ là ń sọ o sàárà àtinúwá tí wọ́n gan wọ́n tọ́jà yí pé ọwọ́ òsì rẹ̀ ò ní máa ń tọ́wọ́ ọ̀tún ná tí wọ́n náà fi ń bẹ lọ́hùn kọ́lọ́hùn mọ́jẹ̀ kéèyàn jẹ́ya sàárè tá a bá kò níbi eléyìí àwọn ahwalul kiyama àwọn ìṣẹ̀lẹ̀ pàmòragajì tí ó ṣẹlẹ̀ lálẹ́ kìámà a tún gbọ́dọ̀ gbàyàn náà gbọ́ pé tí wọ́n bá gbé adìde nínú sàárè kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ oríṣiríṣi ìdìde ní ó ṣẹlẹ̀ àkọ́kọ́ ń bẹ òun náà ni àwọn kan ó dìde ń jẹ́ ọ̀gbẹ́dà kìámà wọ́n padà ya fọ́jú déwájú Ọlọ́run ni wọn ò sì fọ́jú láyé o Ọlọ́run sọnù sọ́tùtọ̀ Ọlọ́run ní wa man a'rada an dhikri. wa man a'rada an dhikri. Ọlọ́run ní gbogbo ẹni tó bá gorí kò ń bi ìrántí èmi Ọlọ́run wọ́n kékékékékékékéké fún òróòtọ́ ọ̀rọ̀ kò tẹ̀lé ẹ má rò pé ẹni tí èsè mùsùlùmí kan Ọlọ́run sọ ń bì yìí o gbogbo owó mùsùlùmí tó òróòtọ́ ọ̀rọ̀ náà gbogbo ẹ̀yin àfìwé máa lọ fi ìwé kan wá dalẹ̀ rú pẹ̀lú kéw pé ọyá kà á síwájú kíni Kùránì kíní kan sọ tọ́wọ́ ń sọ fún apá nàbí ìsọ̀ padà wá mọ́ tẹ́ ń bú sọ Bukhari tẹ́ ń bú kíní àtẹ̀yìn tẹ́ pẹ́rẹ́ ní àáfà tí mọ̀ yín ò jìnnà dáadáa tẹ́ ń sọ pé àwọn àdìsí kan bẹ tá a bá gbé sínú ọpọlọ èwo ń bẹ tí àwọn sì ń rẹ́rì tẹ́ ní kò sí ti ń jẹ́ báyìí nínú Al-Qur'ani tí Ọlọ́run sì clear rẹ̀ àbí gbogbo ọ̀tọ̀ ń sọ yí pé bí wọ́n bá ti gbóúnjẹ ní ọdún wa kò bá ti Christmas kò bá ti January ẹ máa jẹ́ ń so tó ń lọ ayé Ọlọ́run lọ́rùn mọ́lẹ̀ tí èsì ń tọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ lọ ń sọ tó gúríkò tó sì ródòdó waman a'rada an dhikri. waman a'rada an dhikri. Ọlọ́run ẹ̀ bá gúríkò mìíràn tí èmi Ọlọ́run. fa inna lahu ma'ishatan danka. Ọlọ́run ní sẹ̀mí pàyín kékeré ní ọmọ lò sọ ọmọ náà kó gbogbo ṣe sóògùn tó ọkàn tí ń sóògùn ìbalẹ̀ bá yẹn kọjá lásán yóò ní àwọn tó ti dé o ò lè ní fọkànbalẹ̀ nígbà tó ọlọ́lọ́n. wa nahshuruhu yawmal qiyamati a'ma. nítorí wàá burú ju Ọlọ́run ní tọ́jọ́ gàkà máa wà gbèdé láfọ́jú.
قال لم حشرتني أعمى. yóò ní ìwọ ọlọ́run rọ́bì lima ashartani a'ma ìwọ ọlọ́run kí ló tó fi gbé mi dé lójì lé láfọ́jú báyìí wa qad kuntu basira mo sì rí náà nígbà mo wà láyé ọlọ́run wa ní kadhalika atatika. qala kadhalika atatka ayatuna fanasitaha. ọlọ́run ní láyé ṣe bí ẹ̀ka ayé àwọ̀ ọlọ́run fa wọ́n lánàá bí ìsá ń padà báwọ̀ ní ọ̀padà wà mọ́ wọ́n lánàá bí ìsá ò tí kú ìwọ ló ti kú gbogbo ẹ̀ kọ́ lọ́n sọ fún ọ èmi ọlọ́run ní bálẹ̀ rọ̀fà àwùlọ́ tó o bá ní ọlọ́run gbé lọ òkè ńgbà ọlọ́run sọ̀rọ̀ pé òun gbé lọ òkè kò wá ní sọ bó ṣe gbé padà wáyé ńgbà tó fẹ́ kú sókè ló kú sí tó ní kò kú ọlọ́run sọ nù Kùránì pé òun gbé lọ òkè kò wá ní sọ bí ó ṣe padà wáyé àbí so wọ́n sọ gbogbo ẹ̀ ọ̀dáhùn àbí ọlọ́run ní ṣé bó ṣe bẹ́ẹ̀ ni kò rí ni èmi náà pọ̀ tì lónìí ni àpọ̀tì ni nínú ìgbédìde tó tún lágbára jù tọ́jà pé lẹ́yìn ọ̀kárí ilé ọ̀kárí oko àwọn kan ó dìde wọn ya wèrè wájú ọlọ́run ni o wọn ò ya wèrè láyé o wọn gbẹ̀ǹdé báyìí wọn mọ̀ ṣe bí wèrè báyìí ni kí ló dé òun làwọn olówó eléèlé ọlọ́run ní alladhina ya'kuluna riba. alladhina ya'kuluna riba. ọlọ́ni gbogbo àwọn tí ẹ ń jẹ owó èlé gbọmúláńtà kínní kankankan gbogbo íńtírẹ́sì tó ní ẹ wo ara nínú ló wọ́n sọ adé bẹ́ẹ̀ ọlọ́ni la yakumuna. la yakumuna illa kama yakumu alladhi yatakhabbatuhu ash-shaytanu minal mas. ọlọ́ni tí wọ́n bá dìde wọ́n jà wèrè iwájú àwọn bí ẹni tí èṣù kó sí la tá ń jẹun ti kó sí la ni wọ́n ṣe máa ṣe kí ló fà á òun náà ni pé ńgbà wọn ń bẹ láyé ọlọ́run ni wọ́n mọ̀ sọ pé kí ni ìyàtọ̀ láàrin bísínẹ́sì mọ́ka kí ni ìyàtọ̀ láàrin bísínẹ́sì àti kágbà íńtírẹ́sì ṣebí mo rajà 20 naira mo tà ní 30 naira ọ̀yáwó lọ́wọ́ mi kò tẹ̀ sá padà mo ní 20 naira lọ́yà kó fi san 40 naira kí ni ìyàtọ̀ sí bíbí ìgbà tí yàn sówó náà ni ọlọ́run rárá èmi ọlọ́run ṣe bísínẹ́sì lẹ́tọ̀ ọ̀bá àrajà 1 naira kọ́ ta 1 million naira mo ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n rìbá tọ́jẹ́ mọ́ńtírẹ́sì ọlọ́run ní mọ́wọ́ gilé nǹkan kèé sí ìgbẹ̀yìn rìbá ju àbámọ̀ lọ síwọ náà mọ gbowó tó ọgbà tó ọ̀dàlẹ̀ lórí sọmọ pé níbo lọ́jà sí àdánwò náà ni máa ń padà ṣẹlẹ̀ jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ajínà sí gbogbo àwọn nǹkan ìta bá gbọ́jọ́ gbé lálẹ́ kí a mọ̀ gbọ́ kọ́lọ́mù balẹ̀kẹ́ ọlákọ́sà náà nìkọ̀ọ̀kan wa so inshallah a fẹ́ parí rẹ̀ ní bóyá ìjọ mẹ́jọ a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kọ́dà a wà lè gba ìbéèrè dáadáa níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bí idnillahi al-wahidil qahhar so ṣùgbọ́n àtàbá ní ìbéèrè láàrin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin tó kù ká pè wọlé 08151925925 08151925925 tàbí 08121024846 08151925925 08121 hello. Hello, ẹ kálẹ́ o. Náà ẹ béèrè. Mo máa ń lọ sí ibi ibojì regularly láti lọ mo business pé ibi ìkẹyìn ẹ fi gbòkè ni. Pẹ̀lú òjòkó tó máa lọ, mo á rí ihò kan tó lu kalẹ̀. Bẹ́ẹ̀ sì tó wà níbẹ̀ ó ní ìgbà níbẹ̀ kò tó wà. Wọ́n ti lọ mo máa ń ṣe díẹ̀díẹ̀. Mo á ṣáàtì tracy ìgbà tí wọ́n fi bọ́ ṣe máa ń kó síbẹ̀ ti something ló wà níbẹ̀ ó wà ní pósí yóò fọ́ kò fẹ́ wà níbẹ̀ mo fẹ́ kí ní tiẹ̀ mọ́ níbẹ̀rẹ̀ ẹ ṣe. pé ṣe pé nígbà tí pósí ọ̀fọ̀ so bí pósí ọ̀bà fọ́ wọ́n gbé òkú síbẹ̀ so bí èèyàn ṣe rí bá àbáyàn kọjá kébí ẹ ṣe náà ti ìjọ lọ ṣe wà èèyàn ò ní ọ̀jẹ̀yà sàárè kò sì ní òríkẹ sàárè ọlọ́run balikọ́lá fi àwọn àlámọ̀ rí ọ̀rọ̀ yìí òfìsà kọ̀rọ̀ tẹ́nìkan bá ní àwọn ẹni ọlọ́run ilé jẹ wọ́n kíní kan sẹ́fìrì náà náà sílẹ̀ jẹ́ ìyún nǹkan ni bí èèyàn ṣe lólé ayé rẹ̀ gangan lọ́kàn wà ọlọ́run a máa fẹ́ fi èèyàn ṣe mọ̀ lọ́nà àrà míì gbà míì so kọ́nà balikọ́lá kó ṣàánú wa hello so látara àsìkò wa kò sí àyè mọ́ fún ìbéèrè torí pé ọjọ́ ti lọ àṣírí ọjọ́ mú solókùn so pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwa tí a bá fẹ́ máa béèrè lẹ́yìn ètò ká máa pè mí sórí nọ́mbà 070-1064-39 070-1064-39 090-5842-2793 ẹni tó jẹ́ ká máa gbọ́ ohùn wa tọ́jọ́ lọ́wọ́ bọ́tìnì wa ìyanu akínọlá ẹni tó máa ní kàlù Qur'an àfáwà Tirmidhi Abdulsalam ẹni tí ń sọ̀rọ̀ látàrọ̀ ní àfá Suleiman Ibrahim Abu Ibrahim Esauke inshallah tó bá dijọ́ mẹ́jọ àátún pàdé
astaudiukumullah alladhi la tadi'u wada'ihi subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.